eléyìí lágbára o lórí ọ̀rọ̀ 2026/2027 governorship election ìyẹn tó kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke lọ́wọ́ yìí yánpọnyánrin ti ṣẹlẹ̀ o. Gbogbo ala ti ń gba wuyewuye bí àwọn Efcc bọ́n ṣe freeze àkáǹtì Ọ̀ṣun state government nígbà tó ń freeze àkáǹtì olóyè Sunday Igboho mo rò bẹ́ẹ̀ individual nìkan ni wọ́n lè freeze àkáǹtì ẹ̀ àṣé wọ́n lè freeze àkáǹtì state government náà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti pariwo síta o ó ní Efcc mi ní gbà bẹ́ẹ̀ ni mi ò ní gbà a máa da gbogbo ẹ̀rú ni politically motivated lélẹ́yìí o ẹ fẹ́ kí n win ní 2027 election kò lè bọ́ sí fún yín sẹ́ẹ̀ gẹ́gẹ́ bí bá ṣe mọ̀ governorship election ó ń bọ̀ ní August 15 nínú oṣù tá a wà yìí 2026 bẹ́ẹ̀ ni now láìpẹ́ láì jìnnà campaign ti bẹ̀rẹ̀ àwọn APC wọ́n ní láyé àwọn ò ní gbà páwọn gbọ́dọ̀ lé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn gbọ́dọ̀ lé kúrò lórí ipò yẹn pé àwọn APC àwọn ló ní ipò yẹn gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ àwọn PDP ló wà ńbẹ̀ báyìí gómìnà Adeleke ọmọ ẹgbẹ́ PDP ni bó ṣe ń lọ àwọn Efcc wọ́n freeze account ẹ mọ̀ tó bá ti di time election báyìí pé o fẹ́ ṣe campaign owó ìjọba náà ló máa ná àbí owó ìlú náà ni but now àwọn Efcc wọ́n fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ó nídìí tá a fi freeze account ẹ̀ àwọn ò freeze ẹ̀ nítorí wípé àwọn olóṣèlú wọ́n lọ́wọ́ sí ìwà ibi nínú ara wọn no this is not politically motivated o this one na because of wetin you cause ìbẹ́ẹ̀ ni fún àṣemáṣe tí gómìnà in fact ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣe kí ni àṣemáṣe náà because now gómìnà ní ẹ gbọ́dọ̀ sọ ohun tí mo ṣe tẹ́ fi freeze àkáǹtì mi pé tẹ́ bá fẹ́ freeze àkáǹtì kí ló tẹ̀ ṣe ti yẹ freeze ẹ̀ láti jọ ìbáà ló ṣe jẹ́ pé táìmù tí election fẹ́ bẹ̀rẹ̀ òun lẹ wá ń freeze account láyé kò jọ mo ní gbà kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ wo ẹ̀yin yan wa mẹ́wàá ń ṣẹlẹ̀ ń junior now gómìnà Adeleke ti jáde o ṣé ọ̀gá EFCC ẹ gbọ́dọ̀ sọ ìdí iṣẹ́ tẹ́ fi freeze account iṣẹ́ àwọn wo ló rán yín ẹ fẹ́ bayé mi jàbí now ọ̀gá EFCC jáde ó ní ẹ wo ẹ má parọ́ tanra wa ìdí táwa fi freeze account kò tán mọ́ ọ̀rọ̀ olóṣèlú public fund ni o ó tán mọ́ ọ̀rọ̀ public fund owó ìlú owó tó yẹ kó lọ fún àwọn ọmọ ìlú ẹ mọ̀ gbogbo àwọn owó ìlú tá a bá ń sọ̀rọ̀ àwọn taxpayers money gbogbo àwọn nǹkan tí ó tọ́ sí ọmọ ìlú ó láwọn owó kan tó yẹ pé ó wà specially fáwọn yẹn about 11 billion naira gẹ́gẹ́ bí ọ̀gá EFCC ti ṣe sọ ó ní a rí wípé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń tọwọ́ bọ owó ìlú tó dẹ̀ fi jẹ́ wípé owó náà ń lọ bí 11 billion naira bẹ́ẹ̀ ni 11 billion naira owó tó yẹ kó tọ́ sí aráàlú ẹ̀kan fi tún ayé àwọn aráàlú ṣe àwọn wọ́n divert ẹ̀ ìdí rèé pé àwọn ìròyìn kan tí ó dé tí àwọn kan wá ṣàlàyé fún wa pé ẹ wo ṣe ti rí àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń ṣe òjòrò níbì kan wọ́n ń jí owó ìlú public fund tó dẹ̀ ń lọ bí 11 billion naira pé ìdí èyí wọ́n gbọ́dọ̀ ṣàlàyé pé investigation bẹ̀rẹ̀ báyìí ni o wọ́n gbọ́dọ̀ sọ bí owó yẹn ṣe lọ bó ṣe jẹ́ nbọlẹ̀ kó 11 billion sí gẹ́gẹ́ bí ọ̀gá EFCC ṣe sọ pé ìdí rẹ̀ tá a ṣe freeze account wọn
so that tọ́dún ìgbà tí wọ́n bá ti ṣàlàyé la máa ṣe mọ̀ pé okay o jẹ̀bi they máa release account a máa unfreeze ẹ̀. Nigeria my country. Now ìbéèrè tèmi ni wípé kí ló tó fi jẹ́ pé ní time election yìí ni ẹ wá mọ̀ pé ẹ máa freeze àkáǹtì. Èmi kàn béèrè ní o lẹ máa freeze àkáǹtì. Gómìnà Adeleke oríṣiríṣi náà láti ń gbọ́. Àwọn ọmọ ìlú ní pé ẹ mọ̀ ó láwọn kan tán máa ní pé bàbá yìí ń ṣiṣẹ́ o ká má parọ́ bàbá yìí ń ṣiṣẹ́. Ibẹ̀ la dẹ̀ ti ń gbọ́ táwọn kan jáde pé ẹ wo bàbá yìí ò ṣiṣẹ́ o ìgboro nìkan ni wọ́n ti ń lọ ń tún ṣe wọn ò tún gbogbo àwọn agbègbè oko yẹn wọn ò tún bẹ́ẹ̀ ṣe oríṣiríṣi náà láti gbọ́. Ká tó wí ká tó fọ̀ Davido ọmọ bàbá olówó OBO jáde ó ní ẹ wò ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n fi ọwọ́ ọlá àti ojú kòkòrò pé ókè o ẹ̀yin èèyàn ẹ gbà báyìí ẹ gbà báyìí ẹ gbà eléyìí ẹ má dìbò fún PDP ẹ dìbò fún APC ẹ dìbò fún another party ẹ má jẹ́ kán fowó tàn yín o ẹ̀yin ẹ dìbò fún ẹni tó tẹ́ yín lọ́rùn gẹ́gẹ́ bí Davido bó ti ṣe sọ. Ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹ̀gbọ́n òun yìí o bàbá ṣiṣẹ́ o bẹ́ẹ̀ ni kí lẹ fẹ́ tí bàbá ò ṣe ṣé bí ń pa yín lù ni owó wà ọ̀nà atún ọ̀nà ṣe gbogbo àwọn èèyàn rí bó ṣe lọ kí ló dé inú ọmọ ìlú dùn ohun tí ọmọ bàbá olówó Davido tó jẹ́ àbúrò gómìnà ohun tó ń sọ nìyẹn tí wọ́n bá dẹ̀ rántí pé ní time the last election kí bàbá tó wọlé Davido yìí náà ló ń sá kiri at the end of the day bàbá wọlé o now second tenure ló fẹ́ ṣẹlẹ̀ yìí o second term now Davido ní pé bá ti ṣe lálákọ̀ọ́kọ́ yẹn a máa tún ṣe lẹ́lẹ́kejì in fact ó ní pé ẹlẹ́ẹ̀kẹta rèé tí àwọn PDP tí wọ́n fẹ́ win ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bó ti ṣe sọ ni o bá dẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo àná la mọ̀ pé àwọn gómìnà lóríṣiríṣi tí wọ́n ń sọ̀pọ́tì APC lára wọn ni gómìnà ìpínlẹ̀ Imo ìyẹn Hope Uzodinma ó jáde ó ní Davido ṣé kí n sọ òótọ́ ọbẹ̀ fún àwọn ọmọ ìlú wọn ò fẹ́ ẹ̀gbọ́n ẹ mọ́ bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ ẹ̀gbọ́n ẹ mọ́ so nǹkan tẹ̀ máa advice dẹ̀ máa fún ẹ ni wípé sọ fún ẹ̀gbọ́n ẹ kó lọ máa prepare àti join ní kó máa prepare àti join ní 30BG gang as dancer gẹ́gẹ́ bí oníjó tètè prepare àti sign ẹ̀gbọ́n ẹ o gẹ́gẹ́ bí oníjó nítorí pé kó má lọ kábàámọ̀ pé ó máa ti tán fún un ẹ̀yin èèyàn irú kí lélẹ̀ torí Ọlọ́run èwo tún ni ijó nínú nǹkan tá à ń sọ ẹni ẹlẹ́ni la gọ́vnà ṣé torí bàbá kan ń jójó tiẹ̀ tó fi ń gbádùn rẹ̀ ẹ wá ní pé kó Davido employ ẹ̀ as dancer àwọn gómìnà ìṣá ẹ máa ń sọ̀rọ̀ o ẹ burú o èwo ni pé kí Davido employ as dancer ta ló sọ eléyìí Governor Hope Uzodinma òun ló dá Davido lóhùn lẹ́yìn tí Davido ní pé ẹ wo gbogbo ọmọ Davido tiẹ̀ dárúkọ Governor Hope ó kàn sọ tiẹ̀ pé wo ẹ dìbò fún ẹni tí ọkàn yín lọ fún Davido sọ jù yẹn lọ ó dẹ̀ ní gbogbo àwọn ọmọ ìlú dẹ̀ lọ́ mọ̀ pé bàbá òun yìí o ẹ̀gbọ́n òun yìí o ó ti gbìyànjú kí ló wá dé táwọn kan ń jáde tán ní pé irọ́ pé kò gbọ́dọ̀ lọ. The next thing ni gómìnà ìpínlẹ̀ Imo ó jáde ó ní ẹ wo Davido má wulẹ̀ yọrẹ lẹ́nu àwa a ti gbà lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ yìí lọ sọ fún pé kó ló máa kọ́ bọ́n ṣe ń jó at least oníjó ni tẹ́lẹ̀ wàá employ ẹ̀ ó máa join ní 30BG gang. ẹ̀yẹ́ yan wa ọ̀rọ̀ rẹ o lórí bí gbogbo ẹ̀ ṣe ń lọ kí ni èrò yín lórí bí àwọn EFCC tán ṣe freeze àkáǹtì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí bí wọ́n ṣe ṣàlàyé kí lẹ̀yin rò pàápàá jùlọ kí ni àwọn ọmọ ìlú ń sọ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ lórí ètò ìṣèlú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò yé yín ṣé àwọn èèyàn wọ́n yìí nífẹ̀ẹ́ sí Governor Jackson táwọn kan ń pè ní
ó ti yé yín oníjó gómìnà ó ti yé yín ẹ jẹ́ kí n gbọ́ comment yín lórí comment section ṣé ó kan ayé ni pé ẹni ẹlẹ́ni ń jó ni ṣebí bàbá ti ṣiṣẹ́ jẹ́ kó wọlé lẹ́lẹ́kejì ṣáwọn ọmọ ìlú ṣetán àti jẹ́ kó wọlé ẹlẹ́ẹ̀kejì ohun tí gómìnà ìpínlẹ̀ Imo ìyẹn Hope Uzodinma ohun tó sọ ṣé ó bójúmu ṣá èwo ni pé kí Davido kó máa gbáradì àti employer as dancer kò dáa náà ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin èèyàn báwo lẹ ṣe ń ṣe báyìí kò dáa o ẹ jẹ́ n gbọ́ kọ́mẹ́ǹtì yín lórí comment section ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì ó tún dọjọ́ mi ò ọjọ́ rẹ̀ ó dàbọ̀.